We're
kéde ìmọ̀ ọlọ́rẹ̀ àmì. Ẹ̀fẹ́lẹ̀ wo ni ń bá wá? Yàtí yìí tó lóru. Òye kèmí yóò tún wú lórí à. Ilé mi má nàrà tì lórí. Adéwọ́ lè mú ìwòmọ́ rẹ̀. Adéwọ́ lè mú wọn lẹ́yìn. Yàbọ̀yẹ̀ boy for me. Bíbélì gàdá kọ̀ọ̀kọ̀ àìsà. Ṣé o ló máa gàdá rí? Ebu bẹ́ẹ̀ gàdá rí oko. Ilé ló máa gàdá sí bẹ́ẹ̀. Ọ̀sọ̀kẹ́ náà àti kọ́ ẹ̀. Ẹlẹ́sì wọn lẹ, wọ́n yẹ kó máa wulẹ̀, olúmẹ̀kẹ̀rẹ̀ kò yẹ nàlá lọ. Ìwọ wẹ̀lẹ̀ òlíà, ìsẹ́lì kọ̀mpútà dé. Pẹ̀tù mẹ́lẹ̀ lọ́dọ̀ wẹ́wẹ́ ìsìkà. Olúmẹ̀kẹ̀rẹ̀ yìí. Insahel hotel. Everybody logo video. Video no matter tí mo mú connect.
Come on.